Hello, ẹ̀yin èèyàn wa. Ẹ kú tẹ́tí sí wa, ẹ ṣé gan-an ni bẹ́ẹ̀ ṣe ń subscribe, tẹ́ ń share, tẹ́ ń bá wa ṣe gbogbo ẹ̀. Ẹ ṣé gan-an, Ọlọ́run á pọ́n yín lé o. Mo mú another good news wá fún yín. Wọ́n ti Ọọ̀ni àti Naomi. Ẹ ṣé o. Ìdùnnú ṣubú láyọ̀ fún Naomi o. Àná lédè yìí, wọ́n ní gọ́vnọ̀ Ọ̀ṣun State ó wá bẹ Naomi wò ní àná lákùrẹ́. Ó ti dá sọ́rọ̀ wọn o. Gọ́vnọ̀ Adeleke ó ti dá sọ́rọ̀ wọn. Ló bá ní, ṣé rí gbogbo nǹkan tóun gbọ́, gbogbo rògbòdìyàn, pé kí kábíyèsí kó tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́, òun fẹ́ fún ní advice kan. Nígbà tí àwọn ará bíbáyìí tó ń ṣe ọ̀tẹ̀, tó fẹ́ fa wàhálà, tí gbogbo ẹ̀ fẹ́ dàbí pé ó dàrú, wọ́n ní kábíyèsí tí ò bá ti yà kó ya dúró bí ọkùnrin, kó dúró gírí. Ṣé rí gbogbo bí Naomi ṣe ń sọ pé kinní kan tó ń gbogbo complain Naomi about those people. Fáwọn people yẹn ló jẹ́ kí Naomi máa complain. Ọmọ yẹn ò gbọdọ̀ jìyà. Gbogbo ìyà tó fẹ́ jẹ kábíyèsí, ẹ̀yin ní kẹ́ tètè mọ bẹ́ẹ̀ ṣe máa yọ Naomi kúrò nínú ìyà tó fẹ́ jẹ. Ó kò dẹ̀ ní jìyà o. Pé because ọ̀rọ̀ àwọn olórí tẹ kó sínú ààfin, àwọn kówèrè tẹ kó sáàfin, àwọn yẹn pé ọ̀rọ̀ wọn ti ń kọjá be careful. Torí ẹ̀ ni Adeleke ṣe dìde gọ́vnọ̀. Bàbá yẹn dìde pé òun gbọdọ̀ fẹsẹ̀ kan dé bíbáyìí. Because àwọn ò sí nídìí ìbàjẹ́. Níbi tó bá ti ń dùn làwọn máa ń rí gọ́vnọ̀ Adeleke. Ṣá mọ̀ pé bàbá oníjó ni. Ẹ ti ibi tí commotion bá ti wà, confusion wà, bàbá yẹn ò kí ń débẹ̀ torí onínúure ni. So bí bàbá yẹn ṣe bẹ̀rẹ̀ sí ní sọ, ó ní ìwọ́n ṣe fẹ́ pé òun máa jẹ́ kí kábíyèsí òun máa parapọ̀ mọ́ kábíyèsí láti jẹ́ kí Naomi kó máa dunnú ní gbogbo ìgbà at any moment in time. Ó gbọdọ̀ dunnú pé kí Naomi má dunnú kẹ̀. Káwọn olódì yẹn wọ́n ti ṣe ṣégè fún ọmọ yìí gan. Wọ́n ti ṣe ṣégè fún Naomi. Pé kábíyèsí, mo fẹ́ bá yín dá sọ́rọ̀ Naomi. Ó ní ṣé rí, first of all, nǹkan tá a fẹ́ kọ́kọ́ ṣe ni pé ṣé rí ṣọ́ọ̀ṣì Naomi yẹn. Ó lóun ti ṣetán láti tẹ gbogbo ara àwọn, gbogbo ẹsẹ̀ àwọn, gbogbo kíni ló máa dá sí pé òun máa kọ́ ṣọ́ọ̀ṣì yẹn fún. Òun máa dá sí ṣọ́ọ̀ṣì. Wọ́n ṣe máa kọ́ ṣọ́ọ̀ṣì yẹn tó máa jẹ́ cathedral fún olórí Naomi. Is that wonderful? Is that not wonderful? Ó ní òun fẹ́ kán tún ṣe ṣọ́ọ̀ṣì yẹn nídìí ìwé tó jẹ́ pé kò lẹ́gbẹ́. Kò sí ẹgbẹ́ ṣọ́ọ̀ṣì yẹn ní Àkúrẹ́. Pé kán fi eléyìí, kán pọ́ǹpù owó sínú ṣọ́ọ̀ṣì kí náà tí ì rí. Pé so gbogbo yánmáyànmá wọ́n jowú Naomi lọ́la, wọ́n wá jowú ṣọ́ọ̀ṣì náà. Kán sọ pé ṣèbí ṣọ́ọ̀ṣì tó wà, àwọn náà fẹ́ ṣe, wọ́n fẹ́ ṣàfarawé. Wọn ò ṣáà lè gba Ọlọ́run lọ́wọ́ ẹ̀. Wọn ò lè gba iṣẹ́ Ọlọ́run lọ́wọ́ ẹ̀. Wọn ò lè gba Spirit of God lọ́wọ́ ẹ̀. Wọn kò sí nǹkan tó lè dá ṣe ní ayé yìí tọ́lọ́run ní máa prove wọn wrong. Kò sí bó ṣe lè ṣakitiyan pé àwọn ń jowú. Ẹni tó jù ni lọ ti lè jù yàn nù. Bí Naomi ṣe wà. Naomi ti jù wọ́n lọ fíofío. Wọ́n kàn ń ṣe lásán ni. Pẹ̀lú gbogbo gègèrè orí burúkú tó ń ṣe pé wọ́n rò pé àwọn lè destroy. Ẹ tó wá mọ̀ pé ó fẹ́ destroy Naomi àtọmọ ẹ̀ tàdé ní káwọ́. Kọ́kọ́ lọ bá Ọlọ́run. Tó bá ti lè destroy Ọlọ́run. Kọ́ ṣe wá destroy Jésù. Kọ́ wá destroy Holy Spirit. Ìgbà ló ṣe máa kan Naomi. Because Naomi yẹn ẹ̀mí mímọ́, Holy Spirit àti Jésù wọ́n ti gbé sí àárín méjì inú wọn láti ṣe. Wọ́n ti tìbọnú ẹ̀jẹ̀ Jésù. Ó wà nínú ẹ̀jẹ̀ Jésù. Torí ẹ̀ ni gbogbo ìgbésẹ̀ tó ń gbé àwọn ìkà, àwọn òṣìkà, àwọn aṣebi. Torí ẹ̀ ni ìgbésẹ̀ tó ń gbé tó kàn crumble lọ́nà. Wọ́n lè ṣubú dànù. Tó fẹ́ fọ́ lójú ẹ̀rí pé Ọlọ́run ló ń jà fún Naomi. Ìtó sẹ́rímọ́gìrì tó dà ní hospital.
èyí tó jẹ́ chief priest ìyẹn náà pàápàá ìgbẹ́ là ń fẹ́ wé. Wọ́n dẹ̀ ń kà káàkiri. Ṣé ẹ mọ̀ pé ìyá bàbá ẹ̀ tún kà ìyẹn bàbá yẹn stepfather, stepmother, Ọọ̀ni. Gbogbo nǹkan tá a gbọ́ nìyẹn. Gbogbo nǹkan tá a gbọ́ nínú íńtánẹ́ẹ̀tì. Mélòó la fẹ́ kà, mélòó la fẹ́ sọ ní nǹkan tá à ń gbọ́ nínú íńtánẹ́ẹ̀tì. So gbogbo wọn kàn ṣubú dànù ni. Tó bá gbé ìgbésẹ̀ yìí wọ́n ṣubú, tó bá gbé ìgbésẹ̀ tán wọ́n á ṣubú. Torí pé èṣù tó rán wọn níṣẹ́ yẹn, èṣù advice wọn dáadáa pé ibi tẹ́ ẹ̀ ń lọ yìí, ẹ fẹ́ lọ fi ìrù fọ́nà ńbẹ̀. Of which is right lọ́dọ̀ ibi tí Naomi wà. Naomi gbọ́dọ̀ máa wo yẹ̀yẹ́ wọn. Ó kàn yẹ pé Naomi ó kàn jẹ́ ọmọ tó jẹ́ pé kò ní àpọ́n, kò dẹ̀ ní wàhálà, kò ṣe kíní because ó ti mọ irú nǹkan tó lè, ó ti mọ àwọn tó lè jà fún òun. Àwọn yẹn ni Ọlọ́run bàbá, Ọlọ́run ọmọ àti Ọlọ́run ẹ̀mí mímọ́. Àwọn yẹn náà ti tó. Ṣẹ́rí gbogbo èyí tó ń sọ fún kábíyèsí pé kí kábíyèsí lè mọ̀, wọ́n pe kábíyèsí sí àkíyèsí sí nǹkan tí Naomi ń rí. Torí ẹ̀ Naomi ṣe ń sọ gbogbo eléyìí tí àwa ń gbọ́. Ọlọ́run ti tó fún Naomi láti jà fún. Ṣẹ́rí gbogbo àwọn tó kàn ń ṣe lásán ni. Aya wọn gan-an ọkàn wọn ò balẹ̀. Inú fo àyàfo ni gbogbo wọn gan-an wà láàfin. Ìgbà tí ààfin wọ́n ti scatter ààfin, wọ́n ti scatter ọkàn kábíyèsí. Kọ́ pé báwo ni kábíyèsí ṣe fẹ́ súnmọ́ wọn? Ìgbà tó ti ba ayé ara wọn jẹ́, tó fẹ́ kí ọkàn kábíyèsí bá. Ẹ mọ̀ pé idún dídùn ló ń mórí yá. Bọ́n ṣe wà yẹn kò sí ẹni tí kábíyèsí máa súnmọ́. Number one. Ìyẹn tiẹ̀ ti mọ́. Ṣèbí èèyàn ẹlẹ́ran ara ni gbogbo wa. Bó tiẹ̀ jẹ́ áńgẹ́lì ni Ọọ̀ni. Final. Ó máa fi ẹ̀mí máa bèèrè pé ẹni tóun fẹ́ lọ súnmọ́ yìí, ṣé kò ní harm òun nígbà tóun bá wà lórí ẹ̀. Bí gbogbo yín kẹ́ bèèrè lọ́wọ́ ara yín ní kọ̀ọ̀kan. Ẹ ti fail. Ẹ̀yin ọ̀tá ẹ ti fail. So àbọ̀rọ̀ náà sọ fún ọmọlúàbí. Bàbá Adélékè, Gọ́vnà Adélékè, ó ní kí Naomi fi ọkàn ẹ̀ lọ́kàn balẹ̀. Kí bàbá Ọọ̀ni fúnra ẹ̀, ìyẹn kábíyèsí, kó mọ bó ṣe máa fa ìyàwó ẹ̀ mọ́ra. Kì í ṣe gbogbo ọ̀rọ̀ pátápátá tó bá gbọ́ ni kó máa jẹ́ kí àwọn ọ̀tá máa gbọ́ níta. Ìwọ ṣáà jẹ́ kí àṣírí yẹn wà láàárín òun àti kábíyèsí àti Naomi. Ó ní nǹkan tí kábíyèsí fi lè kógo já nìyẹn o. Pé pẹ̀lú gbogbo rubbish ni àwọn rí tán ṣe. Gbogbo nǹkan tí bàbá Adélékè fi ìtorí ẹ̀ dìde ni pé ká wá ọ̀nà láti fi dùn Naomi nínú. Nǹkan tí bàbá yẹn wá lánàá nìyẹn. Eléyìí ti pọ̀ jù fún ọmọ yẹn. Naomi, Ọlọ́run ti jà fún ẹni tó bá ní Ọlọ́run. Kò sí nǹkan kan lè mí. Nǹkan kan ò lè mí, omi kan ò lè mí. So ẹ̀yin èèyàn wa, nǹkan tá a rí gbọ́ nìyẹn. Congratulations to Naomi lẹ́ẹ̀kan sí. Àwọn ogun ọ̀run gan ti dá sọ́rọ̀ ayé. Àwọn gbogbo àgbáyé ti dá sọ́rọ̀ ayé Naomi. Gbogbo ọ̀run pátápátá wọ́n dá sọ́rọ̀ Naomi. Téèyàn fọwọ́ lẹ́rán kó fi ìjà fún Ọlọ́run jà, fọwọ́ lẹ́rán. Naomi ó ti fi ìjà ẹ̀ fún Ọlọ́run jà. Àwọn tó kàn ń jà, wọ́n kàn ń fúnra wọn ní headache. Nígbà tó bá yá, wọ́n á fọwọ́ já orí jẹ. Àwọn nìkan náà máa sálọ kúrò láàfin. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. My people, Ọlọ́run kó fún gbogbo wa ṣe o. Ẹ bá wa subscribe, ẹ bá wa share, kẹ́ ẹ lè lọ sí comment section, kẹ́ ẹ wá dàbò wá, kẹ́ ẹ sọ gbogbo opinion yín nǹkan tẹ́ bá rí láti jẹ́ ká mọ̀. Ẹ ṣé tẹ́ fi ń tẹ́tí sí wa.